Yeah, okay. This is First Bank. This is First Bank Nigeria. This is First Bank Nigeria. First Bank in Nigeria, láwa yìí. Yeah. One more. Oh yeah. Nigeria ń tún ṣe ni. Abi Won Baje. Ego de yé wa gan mọ́ báyìí. Gbogbo ẹ ti dàrú. First Bank in Nigeria láti kúrò báyìí. Mọ̀ bóyá dẹ̀ ń tún ṣe ni àbọ̀ ń bàjẹ́. Ìlú yìí ti dàrú pátápátá. Tó bá ti wà ń bẹ̀ kó máa join ẹ̀ kó dẹ̀ share. Mo lè má pẹ́ nínú program yìí. Cause kò tiẹ̀ ń ṣe wípé mo fẹ́ ṣe program at all. But ohun tí mo bá níbí báyìí, mo ní láti sáré sọ̀rọ̀ lé lórí kíákíá. Ṣé gbogbo bí tí ẹ bá wà tí ẹ ti ń gbọ́ wa pátá, gbogbo kíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ wa pátápátá, fẹ́ kẹ́ share program yìí. Ẹ share program yìí. Gbogbo kíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ wa, fẹ́ kẹ́ share program yìí kíákíá. Wípé ìbéèrè mi òun nìyí. Ṣé Nàìjíríà ń tún ṣe ni àbí wọ́n ń bàjẹ́ sí? Ṣé Nigerian government ṣé wọ́n ń tún ṣe ni àbí wọ́n ń bàjẹ́ sí? Ó ní ìbéèrè mi o. Nítorí pé àwọn tí wọn ò wọ báǹkì, tí wọn ò tiẹ̀ wọ báǹkì rárá láti bí ọdún méjì mẹ́ta, gbogbo wọn ni wọ́n wọnú báǹkì lénìí. Gbogbo táwọn tí wọ́n wà ní òkè òkun tí wọ́n ń sọ fún wa nìyí o. Tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ké tí ikún sí. Nítorí pé mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa la ké tí ikún sí. Àwa náà a ti jáde rí. A ti kúrò Nàìjíríà rí. A ti travel rí. Mo ti bá àwọn èèyàn lọ sí báǹkì rí lókè òkun. Mo dẹ̀ rí bí báǹkì wọn ṣe rí. Bí báǹkì wọn kò rí bí báǹkì Nàìjíríà ṣe rí. Báǹkì wọn kò rí bí báǹkì Nàìjíríà ṣe rí. Ṣé wọ́n wá ń tún ṣe ni àbọ̀ ń bàjẹ́ sí? Nígbà tí àwọn tí wọn ò tiẹ̀ wọ inú báǹkì rárá rí tó wá di pé wọ́n wá ń wọnú báǹkì báyìí. Láti bí ọjọ́ mẹ́rin sìn, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, mi ò gba owó, mi ò rí owó gbà. Even lórí ATM, mi ò rí owó gbà àfìgbà tí mo wọ inú báǹkì lọ báyìí láti lè lọ gba owó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú báǹkì lónìí tí wọ́n dúró, ọkọ̀ lọ waste time ara wọn bẹ̀. Ṣé bó ṣe máa lọ náà nìyí? Èmi ń ké tọ́tọ́ o tó pé ìránṣẹ́ Ọlọ́run lèmi. Ìwọ lè má gbà mí gbọ́, ṣùgbọ́n kò tíì sí báyìí ni Olúwa wí tí mo sọ tó fèlì rí látijọ́ tí mo ti ń sọ. Kò tíì sí látijọ́ tí Ọlọ́run ti ń rán mi
pé kí n sọ fún àwọn ènìyàn ẹ̀ tó pé àwọn ènìyàn Ọlọ́run nìkan ló lè dọ́ other people wọn ò lè dọ́ mi nítorí mi ò ní problem lórí gbogbo whosoever tí ẹ pé wọ́n ń bú mi other people kò lè dọ́ mi àwọn ènìyàn Ọlọ́run nìkan ni wọ́n lè dọ́ mi àwọn ènìyàn èṣù wọ́n sì pọ̀ ju ènìyàn Ọlọ́run lọ so therefore èmi ò bọ́dà bóyá ẹ bú mi àbí ẹ ò bú mi but gbogbo tí Ọlọ́run rán mi tí mo wá ń sọ lójoojúmọ́ èmi ò rí i tó fèlì rí o ṣé Nigerian government ṣé wọ́n ń tún ṣe ni àbí wọ́n ń bàjẹ́ sí kò sẹ́ni tó rówó gbà àwọn èrò tún kúnnú báńkì wọ́n lọ sí di ATM títí wọn ò rí anybody ò rówó gbà nídìí ATM anybody láti about 4 days now kò sí ẹni tó rí owó gbà nídìí ATM about 4 days ago now. àwọn èèyàn wá pọ̀ rẹpẹtẹ nínú báńkì nítorí pé wọ́n ní láti gba owó ṣé ìlú yìí ń dá sí ni àbí ìlú yìí ń bàjẹ́ sí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ ronú lódodo tá a sọ ẹ ò gbọ́ ìyẹn ló mú wa kúrò nínú ọ̀rọ̀ Yorùbá nation tó bá jẹ́ pé ti ara ni èmi á sì máa tẹ̀lé yín ṣùgbọ́n kì í ṣe ti ara tí ẹ̀mí ni mò ń sọ ń pa èyí tí ẹ̀mí gbogbo ohun tí Olúwa sọ fẹ́mi tèmi ń sọ kò sẹ́ni tó gbọ́ kò dẹ̀ sí èyí tí mo ti sọ èmi bàbá confam JP tí kò tí ì wá sí ìmúṣẹ kò sí àfi ọmọ èṣù nìkan ló máa parọ́ mọ́ mi pé mo sọ kan kò ṣẹ kò sí èyí tí mo ti sọ tí kò tí ì wá sí ìmúṣẹ nínú ẹ̀. èmi ò tí ì rí tí mo sọ tí kò ìwà múṣẹ o mi ò tí ì rí o gbogbo ohun tí mo sọ pátá lójú ẹ̀ ló ti wá sí ìmúṣẹ láì kù ẹyọ kan tẹ ẹ bá vote fún Tinubu ẹ máa jẹyà gan o sọ pé kì í ṣe ni mo ti ń sọ but mi ń ṣe ọ̀tá Tinubu tó bá jẹ́ pé ti ara ni ẹ máa rí pé mo máa continue pẹ̀lú Yorùbá nation but kì í ṣe ti ara ẹ̀mí ló ń lead mi. I am led by the spirit. Bó bá wù ẹ́ o lè bú mi mi ò kíá bó bá wù ẹ́ kó o bú mi I don't care. ṣùgbọ́n nítorí pé kì í ṣe ti ara I need to pull out. Ọlọ́run ló rán mi níṣẹ́ mi kì í ṣe àwọn tó wá ń sọ jargons. Mi ò dówó lọ́wọ́ YouTube mo ń sọ gbogbo ìgbà mi ò dówó lọ́wọ́ Facebook mo ń sọ gbogbo ìgbà mi kì í ṣe àwọn tó wá ń sọ jargons nítorí owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ YouTube àbí lọ́wọ́ Facebook mi ò ń ṣe wọ́n mo yàtọ̀ sí wọn iṣẹ́ ọwọ́ tèmi tó mi jẹ egbògi ni mò ń tà ọṣẹ ni mò ń tà àwọn méjèèjì yẹn ó tó mi jẹun jẹ Ọlọ́run ló fún mi ẹ̀bùn tọ́lọ́run fún mi ni mo dẹ̀ fi ń ra gbogbo ọmọ aráyé kalẹ̀ àwọn tó bá gbàgbọ́ ni o pé kì í ṣe gbogbo èèyàn ló gbàgbọ́ àwọn tó gbàgbọ́ mo fi ń rà wọ́n kalẹ̀ nínú ogun ayé wọn wọ́n dẹ̀ ń dúpẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó gbàgbọ́ ohun tí Ọlọ́run délé mi lọ tí mò ń ṣe nínú ọdún tó kọjá ní December ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n send the gift oríṣiríṣi sí mi different type of gifts nítorí pé wọ́n gbàgbọ́ wọ́n dẹ̀ rí èrè ẹ̀ wọ́n ṣe asẹ́ǹdì ẹ̀ sí wọn wọ́n rí èrè ẹ̀ ìyẹn kọ́ lèmi wá sọ ń bí báyìí but kò sí bí mo ṣe lè máa sọ ohun tí mò ń sọ tí mi ò ní dé
ibi iṣẹ́ tí mò ń ṣe tó pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé bóyá nítorí YouTube màá èmi ò dówó lọ́wọ́ YouTube rí, mi ò sì dówó lọ́wọ́ Facebook ríṣẹ́, mi ò dówó lọ́wọ́ any social media. My own is to drop what God sent me and I will live there. Òun náà mo tún wá ṣe. Gbogbo ohun tí a sọ ló ti ṣẹ o. Àwọn kan ní wọn ò ní dìbò but à ń dúró di ọjọ́ yẹn o. Olúwa sì rán èmi jáde, ó ní kí n sọ fún yín pé ẹ máa dìbò sẹ́, ẹ̀yin ní kẹ́ ẹ fi orí kẹ́ ẹ fi dìbò. Ẹ̀yin ní kẹ́ ẹ ṣú sí sẹ́ǹsì yín kẹ́ ẹ fi dìbò. Wọ́n máa dìbò, wọ́n máa dìbò, ẹ dìbò fún ẹni tó rí ẹ pé. Àwọn méjì dẹ̀ ló wà nínú lift nínú àwọn méjì àwọn ló wà nínú dáyálọ́gì Ọlọ́run. Ẹnì kìíní òun ní Ṣòwòrẹ́, ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí Ṣòwòrẹ́ débẹ̀. Sórí ibi tó ń gbà. Òun ní Ṣòwòrẹ́, wọn ò ní tó débẹ̀. Mr. Christopher. Wọn ò ní jẹ́ kí Ṣòwòrẹ́ débẹ̀. Ẹnì kejì tí ó tún lè reverse situation of this country. Wòlíì lèmi o. Wòlíì ni èmi. Àwa ti sọ fún Yorùbá nation, àwọn láwọn ò dọ́, a dẹ̀ ti pull out from there. Ṣùgbọ́n gbogbo tá a sọ ló ti ṣẹ. Yorùbá nation ti pín, ó ti scatter. Ní ìgbà tí mo tún wà lórí òkè, Olúwa sọ fún wa wípé they will put Sunday Igboho to the state of confusion. Ṣé wọn ò ti fi sínú state of confusion báyìí? Ṣé wọn ò ti fi sínú state of confusion báyìí? Ṣùgbọ́n mi ò ní ọ̀rọ̀ sọ lórí Yorùbá nation. Ohun tí mo ní ọ̀rọ̀ tún sọ ni ohun tí ó tún ṣẹlẹ̀ ní báǹkì lónìí tí mo débẹ̀. Òun ló jẹ́ kí n wá máa sọ wípé ṣé àwọn Nigeria government ṣé wọ́n tún Nàìjíríà ṣe ni àbí wọ́n tún bàjẹ́ sí? Yeah. Mommy Ann Asabo, ẹ kú kalẹ̀ sórí ètò. So therefore, àwọn kan ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wòlíì tí mo ti tọ́jú fídíò wọn sílẹ̀, wọ́n ní wọn ò ní dìbò. Nígbà tèmi náà dẹ̀ lọ bá Ọlọ́run. Àwọn wòlíì yìí sọ wípé ìwọ ló sọ wípé wọn ò ní dìbò ní Nàìjíríà. Olúwa wá sọ fẹ́mi náà wípé wọ́n máa dìbò. Olúwa ní wọ́n máa dìbò ní Nàìjíríà o. Ṣé o mọ̀ pé a ò gbọ́dọ̀ lùsì nǹkan méjì títí tí mo máa fi ṣáájú wọlẹ̀. Mo sọ fún yín pé kì í ṣe pé mo hate Tinubu, but nítorí pé kì í ṣe ara ni mo fi ń ṣe. Tó bá jẹ́ pé ara ni, òun lè máa sọ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ ti ilẹ̀kẹ̀ bọ ìdí ọmọ ẹlòmíì, ara nìyẹn. Ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ti ẹ̀mí ni mò ń sọ. Mi ò hate Tinubu for any reason. Mi ò mọ̀ rí, kò dẹ̀ mọ̀ mí rí. Ṣùgbọ́n mò ń sọ ti ẹ̀mí, ohun tó máa ṣẹlẹ̀ nínú ẹ̀mí, òun lèmi sọ. I don't hate him. For what? Gbogbo fídíò àwọn wòlíì tí wọ́n sọ wípé wọn ò ní dìbò ní 2023, gbogbo fídíò wọn ló wà nílẹ̀ tí mo tọ́jú. Èmi náà dẹ̀ lọ bá Ọlọ́run tó rán wọn níṣẹ́, tó ló rán wọn níṣẹ́. Olúwa sọ fún mi wípé wọ́n máa dìbò ní 2023. Olúwa sọ wípé wọ́n máa yan president ní 2023.
ṣùgbọ́n tí ẹ bá máa dìbò ẹ wo ẹni tẹ́ máa fi síbẹ̀ kẹ́ ẹ má tún padà lọ jẹ̀yà ọdún mẹ́jọ, ìyà ọdún mẹ́jọ, ìyà ọdún mẹ́jọ. Ẹni méjì dẹ̀ ni Ọlọ́run gbé kalẹ̀. Ó ṣeé ṣe, òun ni mò ń sọ yìí, kí Ọlọ́run dé ènìyàn kalẹ̀ tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn kẹ́ ẹ má jẹ́ kó débẹ̀. Ọlọ́run á sì máa wò yín wípé ẹ sì fẹ́ kọ́ńtínú nínú ìyà. Ọlọ́run mọ ẹni tó gbọ́dọ̀ jókòó sórí àléfà. Ṣùgbọ́n ẹ̀yin tí a pè léèyàn, ẹ̀yin tí a pè léèyàn yẹn, tí ẹ máa ẹlẹ́ẹ̀tì èèyàn tó jẹ́ kó wà lórí president villa ti Nàìjíríà, ọwọ́ yín ló wà o. Ìyẹn ò sí lọ́wọ́ Ọlọ́run o. Olúwa ti fi ẹni tó lè ṣe wọn wá. Ìkíní, a rí pé Yorùbá nation ló lè ṣe, a dẹ̀ jáde, a rí pé Biafra ló lè ṣe, a jáde aṣọ fún wọn, ṣùgbọ́n wọn ò gbọ́ ohun tí Olúwa ń sọ. I need to pull out. Now, tí ó bá ti wá rí bẹ́ẹ̀, we need second option. The second option náà ni wípé bí Yorùbá nation bá ṣe bó ṣe ń ṣe, tí wọn ò dọ́ra wọn yé, the second option náà ni wípé ronú ẹ dáadáa kó o tó vote o, kó o má bàa tún jẹ ìyà ọdún mẹ́jọ, nítorí pé wọ́n máa vote with the look of things. Wọ́n máa vote kọ́mọ̀ ń fẹ́rí lásán ní jẹ̀ǹdọ̀ wá sí fẹ́rí. Ẹ wá wo àwọn DSS, àwọn special police tó kó wá, bí àwọn ọmọ yẹn ṣe láwọn lọ attack ẹ̀ tó, ìbọn àwọn special police lé gbogbo wọn dànù, a ò rí wọn mọ́. Ẹ̀yin lẹ́ni ẹ fẹ́ irú yín ló fẹ́ gba Yorùbá nation. Mi ò bẹnu àtẹ́lù Yorùbá nation, ṣùgbọ́n mò ń sọ bí ẹni tó bá lóun fẹ́ gba Yorùbá nation, wàláì kì í ṣe nípa ìwé, kì í ṣe nípa wípé ẹlẹ́lọ́sẹ̀. Nígbà tí petition 5 million, mo jáde pé báyìí lolúwa wí. Olúwa sọ wípé petition ò lè gba Yorùbá nation fún yín. Go and check my record. Èmi ò ń ṣe wòlíì tó ń delete fídíò tiẹ̀. Àwọn wòlíì tó kù lè máa delete àwọn fídíò irọ́ tí wọ́n pa. Bàbá confirm kì í ṣe wòlíì tó ń delete fídíò ẹ̀. Níbo ni 5 million wà báyìí? Ṣé pé kò useful mọ́? Ìyẹn ti bàjẹ́. Ẹ yé jẹ́ parọ́ fún yín. Ohun tó lè gba Yorùbá nation, òun lolúwa ti sọ yẹn. Àfi tí ẹ bá ja ogun. Ọ̀rọ̀ ogun tá a dẹ̀ ń sọ yìí kì í ṣọdún kan, kì í ṣọdún méjì, kì í ṣọdún mẹ́ta. Ẹ ní láti prepare ara yín ni. We need to prepare ourselves láti lè face àwọn èèyàn yìí. Common gender tó kó ọlọ́pàá wá láti wá ṣe kí ló máa ń ṣe tí wọ́n ń polówó ìdìbò sí Òwòrò tí mo wà yìí. Àwọn kan jáde wọ́n ní kò ní wọlé. Ọkọ̀ ọ̀ra àwọn DSS ẹ̀kọ́ ọ̀ra dán ìbọn wò lára wọn ní pápápá, gbogbo wọn sá lọ. Ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ gba Yorùbá nation, ibo lẹ ti fẹ́ rí gbà? Ṣé ọ̀lẹ lè gba òmìnira? Ọ̀lẹ kì í gba òmìnira. Àwọn tó ń sọ ọ̀rọ̀ kó o lè gba òmìnira. Ohun tó mú mi ṣe fídíò tìyí ni wípé ṣé Nigerian government ṣé wọ́n ń bàjẹ́ sí ni àbí wọ́n ń túnṣe sí? Kó o wá ro orí ẹ̀, kó o ro ẹlẹ́dàá ẹ̀, kó o má padà tún jẹ ìyà odindi ọdún mẹ́jọ. Ìkíní, ẹni tó lúwa tún fi wọ̀n wá, òun ní Ṣòwòrẹ́, ṣùgbọ́n wọn ò ní jẹ́ ó débẹ̀. Ẹ̀yin náà ni ẹ ò ní jẹ́ ó débẹ̀. Olúwa lè sọ pé èèyàn máa débẹ̀, ṣùgbọ́n kẹ́yìn má jẹ́ ó débẹ̀. Àìmọye. Olúwa ti gba àdúrà, ó ti gbọ́ àdúrà ìránṣẹ́ yẹn ní ìgbà yẹn. Ṣùgbọ́n àwọn balógun bá ṣíà
wọn ò jẹ́ kí ó rí èsì àdúrà tó ń gbà. Olúwa dẹ̀ ti dún àdúrà. Sórí èèyàn, Olúwa ti dún àdúrà wa lórí Yorùbá nation, ṣùgbọ́n ẹ̀yin èèyàn yìí tẹ́ jẹ́ ènìyàn yìí, ẹ lè má jẹ́ ó ṣeé ṣe, kò dẹ̀ ní kan Ọlọ́run. Ọlọ́run á máa wò yín. Ọlọ́run lè jìyẹ kẹ́ ẹ tún jẹ ìyà 24 years sí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ó lè jẹ́ kí ènìyàn jẹ ìyà 24 years sí, nítorí pé ẹ̀yin ènìyàn ọjọ́ tó bá ní ohun ènìyàn ní ohun Ọlọ́run, ẹ̀yin ènìyàn fúnra yín ẹ lè kóra yín sínú ogun another 24 years lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ lè kóra yín sínú ogun 24 years. Nígbà tẹ́ mọ̀ pé mo máa páàkì, ta ló wá páàkì sí ibà? Á jẹ́ lọ páàkì sọ́hun yẹn. Tàbí pé mo lọ sí Ìbàdàn. Ìmù ti Sàbàdó, mọ́tò Sàbàdó, gbé mọ́tò yẹn kúrò ńbẹ̀ náà. Sàbàdó. Ẹ kúṣẹ́. Ohun ẹ̀ kò ṣí ẹ̀. Bóhun ẹ̀ kò má ṣe ẹ̀. Mi ò dówó lórí ẹ̀. Mo kàn tọ́jú ẹ̀ sí bíbá yín ni. Mi ò dówó. Ṣùgbọ́n tó bá ṣí ẹ̀, ó máa ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Bẹ́ẹ̀ ni, ṣé Nigerian government ṣé wọ́n ń tún ṣe ni àbí wọ́n ń bàjẹ́? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹnì kejì òun ni Peter Obi. Ṣé o ń gbọ́ mi? Ṣùgbọ́n tí ẹ̀yin ọ̀dọ́ bá dìde, you can change something. Ó máa ṣe ìwọ̀nba tó lè ṣe. Nàìjíríà dẹ̀ wà activated ní lítù tó lè ṣe, ó máa ṣe. Ṣùgbọ́n tẹ́ ẹ bá vóòtì fún Tinubu, mo fi Ọlọ́run búra ẹ̀ṣẹ̀, ẹ máa jẹ ìyà. Tẹ́ ẹ bá vóòtì fún Àtíkù, ẹ máa jẹ bàbá ńlá ìyà. Ẹ máa jẹ bàbá ńlá ìyà. Bàbá kì í ṣe ìyà kékeré o. Bóhùn yìí kẹ́ ẹ bú mi, ó dìgbà tí dojú ẹ bá tún ṣẹlẹ̀ sẹ́, màá tún bọ́ ta. Èkó sí lógún tẹ́ ẹ bá ṣe lóní rẹ́kọ̀dù. Ẹ bú mi ṣùgbọ́n ohun tọ́lọ́run rán mi, èèyàn kọ́kọ́ kò lè ti agogo mọ́ mi lẹ́nu. Ẹ lè ní Twitter Obi ti fún mi lówó. Èmi ò mọ̀ wọ́n rí. I don't know Peter Obi from anywhere. But àwa ń fi ọkàn gbàdúrà. À ń fi ọkàn gbàdúrà. Olúwa sì ń sọ fún wa bí gbogbo nǹkan ṣe gbọ́dọ̀ ṣe lọ. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé bàbá. À ń fọkàn gbàdúrà. Olúwa dẹ̀ ń sọ fún wa bí gbogbo nǹkan ṣe máa lọ. Ṣé gbogbo ohun tó sọ fún wa táwa sọ kò rí bẹ́ẹ̀? Ní orí òkè nígbà tó di about 8 days, Olúwa sọ pé Yorùbá nation máa pín sí ọ̀nà mẹ́ta, ó máa pín pátápátá. Ṣé kò pín? Sàbàdó gbé mọ́tò ìgò lọ páàkì sọ́hun yẹn. Olúwa ló máa pín, gbogbo ẹ ti pín. Olúwa sọ ti ya onítìrì, ẹ ò dọ́. Ṣùgbọ́n tó Olúwa èmi tó bá jẹ́ ti ara ni, ẹ mọ̀ pé mo máa tẹ̀lé yín, ṣùgbọ́n tí ẹ̀mí ni Olúwa ló ń bá wa sọ̀rọ̀. Èmi ò ṣe wòlíì fake. I am original prophet. Ọ̀gbọ́. Ohun tó Olúwa wí. Ṣé Nigerian government ń tún ṣe ni àbí wọ́n ń bàjẹ́? Ìyẹn góńgó ni question.
mo dé báǹkì lénìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wọnú báǹkì. Ẹni tí kò wọnú báǹkì fún ọdún mẹ́ta ó wọnú báǹkì lónìí, ó wọnú báǹkì fún ọdún mẹ́ta, lómi ò wọnú báǹkì. Màmá yẹn sọ pé òun ò wọnú báǹkì, òun ti wọnú báǹkì ṣáà ti tó ọdún mẹ́ta. Òun ti wọnú báǹkì àti tó ọdún mẹ́ta. God bless you. Ó ti wọnú báǹkì àti tó ọdún mẹ́ta. Ní màmá yẹn sọ lẹ́nu, òun ò wọnú báǹkì láti dán. Òun náà ló tọ́pìkì tí mo rí sí lẹ́nu ìsìn. Màmá yẹn ló sọ jáde pé ṣé Nigerian government ṣé wọ́n ń tún ṣe ni àbí wọ́n ń bàjẹ́ sí? Ìwọ wá ní Tinubu ló fẹ́ lọ vóòtì fún. Ohun tó Olúwa sọ fún wa nípa Tinubu àtàtìkù ohun tó bàdì ni. Tẹ́ ẹ bá vóòtì fún àwọn méjèèjì, alẹ́ máa jẹ ìyàgò. Ìwọ tó bá dẹ̀ lówó lọ́wọ́ náà ní gbogbo ìgbà tó bá tí Tinubu bá wọlé, ìwọ tó vóòtì fún wọn, àbí tí Àtìkù wọlé, wàhálà, àbí kó tó múra sọ̀rọ̀ ayé ẹ̀ kó má padà tó tọrọ jẹ lẹ́yìn ẹ̀. Kó má padà tó tọrọ jẹ ní ẹ̀yìn ẹ̀ ni mò ń sọ fún ẹ. Kó amúra dáadáa nítorí pé ọdún mẹ́jọ yẹn máa le. Even lẹ́kọ̀ọ́, the first thing tí mo lérò pé wọ́n ní láti kọ́kọ́ ṣe lẹ́kọ̀ọ́ ni pé kí wọ́n kọ́kọ́ da Èkó kúrò lọ́wọ́ APC. If not, Èkó máa bàjẹ́, ayé Èkó máa rún. Wàláì ayé Èkó tí ẹ bá vóòtì, tí wọ́n bá tún vóòtì fún APC lórí ohun tí Ọlọ́run fi wọ̀n mí nínú Èkó, Èkó máa bàjẹ́, ayé Èkó máa rún. So no matter what you think, you people, you are, Olúwa máa sọ tiẹ̀. Ẹ bá bomi látàrọ̀ dalẹ̀, ẹ bọ́ mi, ebi ò dẹ̀ pa mí. Bépo ṣe wọ́n tó, èmi ń répo. Wọ́n lọ wo program mi ní ọ̀sẹ̀ tó kọjá. I am buying every week lèmi ni mo sọ o. Epo tí mò ń lò láti sáfíìsì chọ́ọ̀chì yìí, it is 250 litres stockless of my mọ́tò tí mò ń wà. Mo dẹ̀ ní mọ́tò mẹ́ta ló wà lọ́wọ́ mi tí mo ní. Mọ́tò mẹ́ta. Yes, I am telling you the truth. Kò ṣe bí ló gbé mi débi tí mo wà yìí. Mo máa ń pariwo pé iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ, ebi kọ́. Ohun t'Ọlọ́run fún mi, ewé àti egbò t'Ọlọ́run tó fi òye ẹ̀yẹ mi yìí, ó ti tó mi jẹun jẹ. Títí tí mo máa fi kú, ó tó mi jẹun jẹ. So therefore, gbogbo bí Ọlọ́run dẹ̀ ṣe ń sọ fún mi lèmi ń gbọ́. Wọ́n máa dìbò, mò ń sọ fún yín. Ìbò máa jáde, ṣùgbọ́n gbogbo yín pátá ẹ fi sẹ́ǹsì kẹ́ fi dìbò. Ẹ má jẹ́ kí wọ́n parọ́ fún yín pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ tilẹ̀kẹ̀ bọ ìdí ọmọ ẹlòmíì. Mi ò èètì Tinubu, mi ò èètì Àtìkù, ṣùgbọ́n ohun tí Ọlọ́run sọ fún wa nípa àwọn méjèèjì ohun tó léwu ni. I don't hate them. Mi ò mọ̀ wọ́n rí níbi kankan. I don't know them anywhere. Báwo ni mo ṣe máa wá èètì wọn? Mi ò èètì wọn for anything. Lọ́kàn yẹn sì, mo lè gbé fídíò síbẹ̀ kẹ́rí. Wọ́n láwọn wá ṣe omi sí Fẹ́rí. Wọ́n ní àwọn wá ṣe omi sí Fẹ́rí. Àwọn wá fẹ́ wá, àwọn fẹ́, mo mọ̀ bí wọ́n bá fẹ́ sílé, ẹ̀ṣá àwọn bá fẹ́ sílé. Èèyàn kan máa lọ pe pásítọ̀ máa wá gé ilé yẹn, á gé okùn tó ta sílé. Láti ìjọ́ tó ti ní àwọn ṣí omi fún àwọn ọmọ Fẹ́rí tí ìyá omi ń jẹ,
mo ń sọ fún yín sẹ́ láti ọjọ́ Monday títí di mo yín bá yín sọ̀rọ̀ yìí omi kankan ò yọ wò níta lọ́hùn yẹn wò omi ò yọ mọ́ wò. ibẹ̀ lọ páàkì mọ́tò yẹn sí lọ́kàn yẹn omi ò yọ mọ́. Omi ò yọ mọ́. Ẹ má jẹ́ káwọn èèyàn yìí ẹ má jẹ́ kí wọ́n ba ayé yìí jẹ́ pátápátá. Omi lọ́la wọn ṣe yẹn PDP ló lóun ṣe yẹn o. PDP ló lóun ṣe omi ọ̀kan yẹn o. I need to go there. I'm coming back. Mo ní láti lọ. Kó má dàbí pé àwa ń purọ́. Àwa ò ní irọ́ kankan tá à ń pa. A lọ síbẹ̀ máa padà sínú mọ́tò yìí. How are you guys? How's everybody? Ekusha, Ekusha, yes, man. Eku weekend. Baba, Edo kile rinyo. Chari. Oli. Sọ̀rọ̀ pé ọ̀pá kan ṣoṣo ló wà ńbẹ̀. Ọ̀pá ẹyọ kan ṣoṣo lórí tó gbé síbẹ̀ o. Kò sí kíní bí táǹkì òkè. Kò sí táǹkì òkè ńbẹ̀ o. Kò sí táǹkì òkè ńbẹ̀. Ọkọ̀ gbé ọ̀pá kan síbẹ̀ ni. Èmi tí mo ní ṣọ́ọ̀ṣì gan, mo ní ìtótó bí rẹpẹtẹ mi báyìí nísàlẹ̀. Mo tún ní ìkan lókè tó ń supply omi. Ká ń bọ̀ sí ibi tí àwọn tí kì í ṣe 10,000 people ń gbé. Ẹjọ́ kí n lè rí yín. Padà sínú mọ́tò kó lè rí ẹ̀tàn. Kó lè rí ẹ̀tàn tí ìjọba Nàìjíríà tí wọ́n ń pa fún yín. Wàá rí pé ọkọ̀ ọ̀rá gbé ẹ̀kọ́ ọ̀rá yọ páìpù omi kan síbẹ̀ ni. Páìpù omi tọkọ̀ ọ̀rá yọ síbẹ̀ yẹn tí mo fi wọ̀nyí yẹn láti inú bọ́ tí wọ́n láwọn gbẹ́ òun nìyẹn ti wá. Kò sí ibi tí wọ́n máa tọ́jú omi sí lókè. Èmi tí mo ní ṣọ́ọ̀ṣì gan orí táǹkì ńlá ló wà níbí báyìí tí mò ń tọ́jú omi sí. Mo tún ní táǹkì lókè. Talkless. Talkless. Ibi tí èèyàn more than 10,000 dé ọwọ́ àfihàn sílẹ̀ fún wọn. Àwọn síbẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ò dán. Baálẹ̀ ọmọ Nàìjíríà ò gbọ́n. Ṣèyí tí mo mú fún yín ní èyí tí mo ní kí olùrántí fún yín yẹn tọ̀sẹ̀ tó kọjá ni tọ̀sẹ̀ yìí ni ojú ò ní tì í. Ẹ̀kúṣẹ́ wà táyé go inside and prepare. Yeah, no kid. Kó o lè rí ibi tí orí ẹ̀yin ọmọ Nàìjíríà torí orí ẹ̀yin ọmọ Nàìjíríà ò pé dé. Sórí analysis tí mo ṣe yẹn èmi jẹ́ pé ṣọ́ọ̀ṣì èmi ni mo nílé mi. Orí táǹkì ńlá tí mo gbé jáde òun mo fi wọ̀n yẹn táǹkì tún wà lókè. Àwọn kọ̀ ọ̀ra láti inú bọ́ wọ́n dẹ̀ yọ páìpù jáde wọ́n wá fa wọ́n single kìíní wọ́n gbé síbẹ̀ láti ọjọ́ Monday tí wọ́n ti ṣe síbẹ̀ omi ò yọ o kò sómi kankan tó máa yọ wọn ò tó padà wá bí báyìí mọ́ ó lọ nìyẹn wọ́n wá gbé síta wọ́n láwọn ti ṣe omi wọ́n láwọn ṣe omi fún yín. So get me, this is èmi ni bàbá confam JP ferry ni mo wà yìí ní ìlú Èkó ní ìlú Òwòrò Ṣókí ni mo wà yìí ní ferry. Àwa ò sí nínú wòlíì tí ń parọ́ òtítọ́ lọ́lọ́run délé mi lọ́wọ́ ebi ò pa mí kí ni mo fẹ́ jẹ kí ni mo fẹ́ mu ṣó kọjá pé kí n jẹ bà àbí kí n jẹ fùfú ṣé kọjá ẹ̀ tí mo máa fi pé màálù ní bọ̀dà. Mi ò lè pé màálù ń bọ̀ dà ẹni tó bá máa sòtítọ́ kò ní lè pé màálù ń bọ̀ dà.
if you like you hear bó bá ń wẹ̀ kó share èmi ò wọnú program láyé mi rí kí ní kéèyàn share àwọn tó bá ní kẹ́ share wọ́n ní interest wọ́n ń dowó lọ́wọ́ YouTube ni wọ́n ń dowó lọ́wọ́ Facebook ni èmi ò ní kéèyàn kọ́kọ́ share ṣùgbọ́n ìwọ tó o bá rí pé ohun tí mò ń sọ lè educate àwọn kan ó lè save life you will share it. àwọn ọlọ́pọ̀lọ́ èèyàn ni mò ń bá wí mi ò bá wọn onílà àwọn tí làákàyè ẹ ti bàjẹ́ wí I speak to àwọn tó ní làákàyè. mo dénú bank nǹkan tó mú mi ṣe màmá yẹn gan ló tọ́pìkì tí mo gbé jáde yìí màmá yẹn gan ló sọ ó kàn sọ wípé àti 3 years òun ò wọnú báǹkì rí even South Africa ṣé mo fẹ́ káyé ìgbà tí mo ti dé South Africa ni mo ti tẹ̀ láwọn èèyàn lọ sí báǹkì wọn rí wọn ò wọnú ilé ìta ni wọ́n ti ṣe ohun tí wọ́n ní ṣe wọ́n ti lọ wọ́n ti báyé Nàìjíríà jẹ́ now ẹ ò jẹ́ kí Yorùbá nation kó work èmi náà sọ fún yẹn lóòpẹ̀rẹ̀ ni mo ṣe you don't allow Yorùbá nation to work. ó débì kan ní orí òkè tí a wà ní December 21 days sí mò ń lọ Olúwa sọ wípé kí n wo Biafra o Biafra kì í ṣe ọmọ ọdún 40 years tó ti ń ja ìjà Biafra o wọn ò rí Biafra gbà kọ́ bá máa gba Yorùbá nation a máa ní ìfi ohùn ṣe ọ̀kan tó ní agbára ìfi ohùn ṣe ọ̀kan tó ní Olúwa ló sọ dúdú ẹ̀dẹ̀ ni mo gbé síta nígbà tí mo wà lórí òkè ní December kò sẹ́ni tí kò rí mi kò dẹ̀ sẹ́ni tí kò gbọ́ mi ṣùgbọ́n tó pé àwa ò jẹ́ èèyàn wòlíì tó ní dírẹ́ẹ̀dì lórí ni wá àwọn Ọlọ́run ò pè wá bó ṣe máa ń sọ nìyẹn lọ́lọ́run ò pè àwọn yìí tàlàyé yìí kẹ Adébóyè lọ́lọ́run pé ayé yín dẹ̀ ń bàjẹ́ sí Adébóyè ń gbàdúrà fún yín lójoojúmọ́ ṣùgbọ́n ayé yín bàjẹ́ sí Nàìjíríà ń bàjẹ́ sí Olúkọ̀yà ń gbàdúrà lójoojúmọ́ Nàìjíríà ń bàjẹ́ sí ṣé Nàìjíríà ò bàjẹ́ sí òun ni èèyàn pọ̀ ní báǹkì tó yẹn lónìí ẹni tí kò wọ báǹkì rí láti 3 years ìyá yẹn mo ti ẹ̀ mú tí ìyá yẹn dání 3 years ó wọnú báǹkì lénìí nítorí pé ó fẹ́ gba owó kò sówó everywhere. ẹ̀dẹ̀ ládébóyè ń gbàdúrà onírànú yín àní ẹni tí ó ní làákàyè nìkan ni lọ̀rọ̀ mi lè yé ẹni tí kò ní làákàyè ọ̀rọ̀ mi ò lè yé ẹ ládébóyè ń gbàdúrà ẹ láwọn ò màdúrà ń gbà ẹni fèkì ni wá ọ̀ríjínà ládébóyè winners Oyèdépò ọ̀ríjínà ni wọ́n Pastor Chris ẹni ọ̀ríjínà ni wọ́n àwọn major prophet ẹni original ni wọ́n ní fake ni wá original ń gbàdúrà lójoojúmọ́ láti ọdún tí wọ́n ti ń gbàdúrà Nàìjíríà ń bàjẹ́ sí lójoojúmọ́ ni ó dẹ̀ ronú ẹ̀. I am not here because of Yorùbá nation tèmi ti kúrò níbẹ̀ kò dẹ̀ ń ṣe nípa ti ara lèmi fi wà mí nípa ti ẹ̀mí ni tó bá yẹ pé nípa ti ara ni màá sì máa continue màmá bá wọn máa sọ̀rọ̀ èmi ò wá ń bẹ̀ pàtàrà ohun tó lúwa rán mi lèmi wá ń sọ ṣùgbọ́n the only chance we have now ó ní kó lọ vote fún Peter Obi nítorí pé wọ́n máa dìbò mo sọ fún ẹ mo sọ ní December lórí òkè wọ́n máa dìbò gbogbo wòlíì gbogbo àwọn tí wọ́n pera wọ́n ń wòlíì tí wọ́n ní wọn ò ní dìbò gbogbo wọn ni mo ti ní fídíò wọn lọ́wọ́ mo máa gbé wọn jáde wọ́n máa dìbò fine bẹ́ẹ̀ bá dẹ̀ kọlù wọn wọ́n máa pa yín dànù ní wàláì bẹ́ẹ̀ bá kọlù wọn wá pa yín dànù nítorí pé ìdìbò ti ọdún yìí ohun tí ìjọba ti ṣe kalẹ̀ tó ti gbé kalẹ̀ lórí ètò ààbò ohun tó ní agbára ni bẹ́ẹ̀ ni kẹ́ni bá ṣe wèrè wọ́n pa dànù wọ́n pa dànù. bẹ́ẹ̀ ni kẹ́ni bá ṣe dáadáa wọ́n pa dànù wọn ò ní rí òkú ẹ̀. ṣọlẹ́pàá wọn náà mọ plan tẹ́yìn ní ni they know your plan and they work against your plan they are working against your plan but the only way tí ìyà yẹn fi lè reduce tí Nàìjíríà fi lè susáré wà nínú shape kan shape ó lè favour gbogbo èèyàn díẹ̀ òun ni wí kó lọ vote fún Peter Obi òótọ́ lèmi ń sọ ò báwọn ẹ kó o bú mi I don't care ó bọ́ mi sẹ́ ebi ò pa mí mo wà okay I am okay mo wà okay 100% okay mo lè má ní millions ṣùgbọ́n I am okay
nítorí ohun tí Olúwa fi wọ̀n wá lórí Tinubu àti Àtíkù ohun tó le ni, ohun tó le ni. Gbogbo ẹnu mi ló gbà tí mo fi sọ fún ẹ pé kó vote fún Peter Obi o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Sowore òun ní number 1 ṣùgbọ́n wọn ò ní Sowore wọn ò ní jẹ́ ó débẹ̀. Bẹ́ẹ̀ ni nínú list Ọlọ́run mo fi Ọlọ́run mo fi ayé àti ọ̀run bú rẹ̀. Bí wòlíì ẹ bá pe rẹ̀ wòlíì jẹ́ kó takò ọ̀rọ̀ yìí. Sowore ní number 1. Òun náà dẹ̀ mọ ohun tó ń ṣe. Wà pé kò support Yorùbá nation púpọ̀ kò fara sí ó dẹ̀ nídìí nítorí pé ó mọ̀ wípé ẹnu ẹ̀yin ọmọ Yorùbá kò ó mọ̀ dáadáa ègún tí ń jà yín ẹnu yín ò kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ máa jà ní ẹ sì máa jà ẹ dẹ̀ máa dàrú ó wá dúró sórí ọwọ́ ẹ̀. He's talking about one Nigeria. Ṣùgbọ́n nínú one Nigeria tó ń sọ yẹn Sowore mú ohun tó ń ṣe. Ọlọ́run fi ìran ẹ̀wọ̀n mi gidi gan ṣùgbọ́n wọn ò ní jẹ́ ó débẹ̀ wọn ò ní jẹ́ kó dórúkọ ẹ̀ ṣùgbọ́n ẹni tó wá ń gbọ́ orúkọ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ Peter Obi lọ vote fún. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Peter Obi máa ṣe débi kan débi pé ìwọ náà máa kan sára sọ́lọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. I am boldly to tell you that. I boldly to tell you what I am saying. Ó máa ṣe débi kan débi pé ẹ̀yin tí ẹ̀ ń dọ́ mi ẹ máa kan sára sí èmi ni mo sọ bẹ́ẹ̀. Mi kì í ṣe wòlíì jatijati mi kì í ṣe Adébóyè láti ọdún tó ti ń gbàdọ̀ ṣoge kò jẹ́ kó rí ẹ pé kò jẹ́ kí orí ìwọ pé wọ́n sọ fún wọn pé àwa ò dáa. Yes, only fake prophet ni wá fine kò sí wàhálà ṣùgbọ́n àwọn tó jí original prophet ó rí ọdún tí wọ́n ti ń gbàdúrà ni wo ọdún tí wọ́n ti ń gbàdúrà àwọn tó jí original prophet títí díẹ̀ ni ẹni yìí inú mi bàjẹ́ pátápátá nígbà tí mo wọ báǹkì bá èrò rẹpẹtẹ mi ò lè ṣe nǹkan kan I can't do anything. Pastor ẹdẹ ń gbàdúrà pastor tó sọ pé original ni tó pè wá ní fake ṣe pé ń gbàdúrà àwọn dẹ̀kẹ̀rẹ́ lẹ́rẹ́ẹ̀tì jù ohun tí wọ́n bá sọ lẹ́ máa dọ́ tí wọ́n bá sọ fún ẹ lónìí pé you are blessed wàá dọ́ oh dẹ̀ bless látọ̀dún yìí oh bless olùkọ́ yàbá ni o máa bless oh bless látọ̀dún yìí Oyedepo ló fẹ́ bless oh bless ẹ ti sọ àwọn tó ti bless already ẹni tó ti lówó Nàìjíríà yìí ti lówó. Common refinery sórí refinery torí tí wọ́n fẹ́ ṣí yẹn àbí tí wọ́n ti ṣí tó pé kò sí ìtókè mi ṣùgbọ́n mò ń gbọ́ wọ́n lọ fẹ́ ṣí wọ́n ní ti Dangote ni Dangote kọ́ ló ní àwọn ìparapọ̀ àwọn tí wọ́n ti kówó jẹ ní Nàìjíríà ni wọ́n ní refinery wọn Nàìjíríà ò lè pín mo fi Ọlọ́run bú rẹ̀ tí ẹ bá fẹ́ pín Nàìjíríà láì já ogun láì bá nǹkan jẹ́ tí nǹkan bàjẹ́ ẹ ò lè pín Nàìjíríà yìí sẹ́ ẹ máa máa bú Kóìkì ẹ máa bú wọn ẹni yẹn dẹ̀ ń sọ òtítọ́ ni Kóìkì ń sọ ìwọ ọmọ yìí ẹ̀mí tó kú sí Israel wọ́n dẹ̀ sì ń kú títí di èní nítorí Israeli ò ní da ìgbàkúgbà tí Israeli bá ti rí pé òun fẹ́ ja ìjà òmìnira kò ní da ìgbàkúgbà. Mo ti dé Israeli lẹ́ẹ̀mejì wọ́n mú wa wọ inú ilé kan ibẹ̀ inú ilé yẹn ni wọ́n sin àwọn ọmọ sí ìwọ tó ti lọ sí Israeli dáadáa tí kìí ṣe pé wọ́n gbé ẹ lọ sí Jordan nígbà tí wọn ò rí owó dà ní Israeli mọ́ lọ́tún lọ́ ń gbé àwọn ìran sí Jordan má jẹ́ kí wọ́n tún ẹ olórí burúkú ni dodo wọn. Wọn ò rí owó dà ní Israeli mọ́ pé kó lọ sí Jerusalem òun ni wọ́n gbé ẹ lọ sí Jordan wọ́n tún ti ń parọ́ fún ẹ pé nǹkan kan wà ní Jordan olórí ìwọ tó rí ẹ̀dẹ̀ ti dàrú ìwọ náà ń tẹ̀lé wọn kí ló wà ń bẹ tí kò sí Nàìjíríà wọ́n gbé wa wọ ibì kan ní Israel ohun àwọn ọmọ wéwèwé là ń dán níbẹ̀ bí wọ́n ṣe kinní ẹ̀ nìyẹn bóyá animation ni ṣùgbọ́n ibẹ̀ ni wọ́n sin dodo àwọn ọmọ tó kú sí nínú ogun àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ wọ́n wá kọ orúkọ wọn sí ara ògiri ibẹ̀ yẹn black a ò lè ríra wa ṣùgbọ́n à ń rí orúkọ yẹn bí wọ́n ṣe kọ sí ara ògiri nínú ibẹ̀ yẹn tóbi gan ó wá dàbí bí àwọn ibi tí bàbá Kóìkì máa fi wọ́n wà ní ìsàlẹ̀ nílẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n pé mi ò kàwé ìwọ kàwé ìbí mi ṣe lè explain ẹ̀ mọ́ ni mo ti explain ẹ̀ mọ́ yẹn ìwọ tí o wá kàwé wá fi òye gbé
ẹ wá ní wọn ò ní kú. Wọ́n pa èèyàn kan lọ́jọ́ ta ẹbẹ̀ sí ń pariwo wọ́n ti pààyàn wọ́n ti pààyàn wọ́n ti pààyàn àwọn máa jólé o àwọn máa jẹ́ kínní o àwọn máa jógbà o. Béèrè lọ́wọ́ bọ̀bọ̀ tó ṣojú ẹ̀ yẹn lọ béèrè lọ́wọ́ bọ̀bọ̀ tó ṣojú ẹ̀ yẹn bóyá ó wà Nàìjíríà. Tó bá wà Nàìjíríà wọ́n máa pa ni, èmi ni mo sọ bẹ́ẹ̀. Orúkọ ẹ ti wà nílẹ̀, ìyẹn lẹ́yìn ní ká wà lọ ṣe nígbà tẹ́yìn ò ti rẹ́dí ogun. Èmi dẹ̀ ń sọ fún yín wípé bí ẹ bá ti rẹ́dí ogun làwa tó lè jáde. Ogun wípé kò sẹ́ni tó fẹ́ wọ inú ilé mọ́, no retreat no surrender. Àwa wá jáde nírú ọjọ́ tẹ́ni kí wọ́n jáde yẹn ẹ wá lọ dáadáa sílẹ̀ á padà sílé wọ́n wá pa dodo àwọn ọmọ tèmi ní. Ṣé yẹn ló ń pè níjà? Wọ́n wá pa ìyàwó tèmi nílé, yẹn ló ń pè níjà? Ìyẹn òun ṣe ìjà, ìyẹn kọ́ ni ìjà. Lọ béèrè lọ́wọ́ bọ̀bọ̀ yẹn ò lè sí ní Nàìjíríà yìí wọn ó lè jẹ́ Kútọ́nù ló máa wà. Wọn ò bí ìyá ẹ̀dá èyí tó pe rẹ̀ ní kíní kan Ìdòwò, wọn ò bí ìyá ẹ̀dá, wọn ò bí dá. Ìyẹn lè ṣe fún Ìdòwò wá with a plain heart. Ìdòwò ó wá ń tòótọ́ wípé ṣé àlóhùn máa ja ìjà yìí ló dàbí pé Ìdòwò ṣe báyìí tẹ́lẹ̀. Ìdòwò ń ṣe ṣáwa náà ní ìwà búburú wa lọ́wọ́ ni tọ́lọ́run tó pè wá. Ta ni kò ní ìwà búburú ẹ̀ lọ́wọ́ tọ́lọ́run tó pè kó jáde kó wá sọ fún wa? Ta ni kò ní ìwà ìka ẹ̀ lọ́wọ́ tọ́lọ́run tó pè kó tó da Ọlọ́run dán kó jáde kó wá sọ fún wa? Dodo tẹ́ ń sọ nípa Ìdòwò yẹn èmi ò sí nǹkan tó kọ̀ mí, olórí burúkú ni dodo yín. Ìdòwò dẹ̀ jáde tó tọ́ wípé sẹ́ no retreat no surrender lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Òun lọ ṣe fún wọn yẹn lẹ́fi pé bàbá yẹn lọ jókòó sí Kútọ́nù, kì í ṣe ìfẹ́ inú ẹ̀, nǹkan kan ló dé jókòó sí Kútọ́nù. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ̀yin tẹ̀lé fi okùnfà ọ̀rọ̀ pé bàbá yẹn lọ hang down sínú Kútọ́nù. Ìjà ò rí bẹ́ẹ̀. Tàbá fẹ́ ja ìjà no retreat no surrender ni. Kí lè ń bá mi sọ? Ó mọ iye èèyàn ti Palẹ́sínà tó lù sí ni. Ṣó mọ iye òkú tó kú ní Palẹ́sínà? Ìwọ tó ń béèrè what way yẹn lọ béèrè what way lọ́wọ́ dádì yín. Ọwọ́ bàbá ẹ̀ ni kò ti lọ béèrè what way. Èdè ìkọ́ ni mo ti ń sọ what way. Ọlọ́run ò ní jẹ́ kí n sọ what way fún yín. Èmi ti sọ what way, go and check it, go and check it. Ìwọ tó ń béèrè what way yẹn, go and ask from your father. What way wo ni mo fẹ́ sọ fún yín? Bí ẹ ò bá ti rí Yorùbá nation ṣe ẹ lọ vote fóbi. Bí ẹ bá vote Tinubu wọlé wàláì ẹ máa jẹ ìyà. If you don't talk, tẹ́ ẹ bá vote Tinubu wọlé, tí ẹ bá vote Àtíkù wọlé, wàláì ẹ máa jẹ ìyà. Wàláì Olúwa ló sọ kì í ṣe mi, ẹ máa jẹ ìyà, ẹ̀mí yẹn gbọ̀n. Ìyà tí ẹnì kan ò jẹ́ rí lẹ máa jẹ. Nígbà tó dijọ́ Tuesday, Olúwa sọ fún mi wípé the government of APC, it is the government of do or die, do or die. Olúwa tó sọ do or die, Olúwa ló sọ bẹ́ẹ̀. So therefore, nígbà tí ẹ̀yin wá mọ̀ wípé ẹni tẹ́ fẹ́ lọ vote fún nìyẹn, you don't need to ẹ mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ ẹ máa mú bínú nìyẹn. Ẹ mọ ọjọ́ táwa ti ń sọ way out ni. Yorùbá nation ò lè ṣeé ṣe. Kò bá òun onítìrì kó forí dánlẹ̀ nínú ọdún 2023. Mo ti sọ ní on the 1st of January. Tí Yorùbá nation tí ó bá ṣeé ṣe 2023 yìí, mo máa fi iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀ pátápátá. Á jẹ́ pé Olúwa ń parọ́ fún mi ni. Kò dẹ̀ parọ́ rí, ohun tó bá ti sọ ló máa ń ṣe. Ó ti tó àkókò tí ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ tẹ́ ní láti ní sense. Ẹ ń tẹ̀lé nǹkan tí kò lè gbé yín dé ilẹ̀ ìlérí. Gbogbo mo ti sọ̀rọ̀ àwọn pásítọ̀ wọn ò tó bẹ́ẹ̀, èmi wọn ò tó bẹ́ẹ̀. Èní ìkọ́ ni mo ti ń bá wọn jà. Ẹ̀yin ti sọ fún ẹ ti sọ pé we are fake. You people you said we are fake. Àwọn dẹ̀ ti gbà bẹ́ẹ̀, but àwọn tẹ́ pè lọ́rìjínà láti ọjọ́ tí wọ́n ti ń gba àdúrà, àwọn Adébóyè, àwọn Oyèdépò, àwọn Olúkọ̀yà, àwọn Pastor Chris, àwọn Jeremiah, àwọn Apostle Sulaiman, àwọn lẹ́pẹ̀ lọ́rìjínà látọjọ́ tó ti ń gbàdúrà. Kí ni nǹkan tó change Nàìjíríà? Nàìjíríà ń bàjẹ́ ni. Èní ìjẹ́ kó yé mi wípé Nàìjíríà ò lè
dà mọ́ pátápátá. Mo ti máa ń sọ tẹ́lẹ̀, Nàìjíríà yóò lè dà, ṣùgbọ́n tí ẹ ò bá fẹ́ jẹ́ kí a jẹ ìyà jù, ẹ lọ vote fún Peter Obi. Tí ẹ ò bá fẹ́ jẹ́ kí ìyà yìí pọ̀, tí ẹ ò bá fẹ́ jẹ́ kí àwọn ọmọ ọ̀tá máa nà yín lójú títì tí kò dẹ̀ sí ọlọ́pàá tó máa mú wọn, tí ẹ ò bá fẹ́ jẹ́ kí wọ́n gba ẹ̀mí yín lójijì lójú títì tí kò dẹ̀ sẹ́ni tó máa mú wọn, lọ vote fún Peter Obi. Atiku, Tinubu, they will not do anything. Ohun tó lọ́run fún wọn wá nípa wọn, ohun tó tóbi ni. Ṣùgbọ́n ohun tó mú mi jáde náà lónìí, òun ni wípé màmá kan nínú báǹkì tí mo lọ lónìí, ó ní ṣé Nigerian government ṣé ó ń tún Nàìjíríà ṣe ni àbí wọ́n ń bàjẹ́ sí? A ò rí owó gbà nínú báǹkì, a ò rí owó gbà nínú ATM. Ṣé wọn náà rí pé wàhálà máa ṣẹlẹ̀ tí ọ̀gbẹ́ni tẹ́yìn wá ní òun ló fẹ́ dìbò fún nítorí pé ìwọ nìkan fẹ́ di olówó, ó fẹ́ di ọlọ́lá, ó fẹ́ jẹ́ káwọn tó kù di ọlọ́lá kó di olówó, oníyẹn ló fẹ́ dìbò tó pé ó fẹ́ jẹ́ kí ẹni yẹn kó rí ẹ kó bẹ̀rẹ̀ sí kó ṣàánú fún wọn nìkan, ó fẹ́ jẹ́ kó ṣàánú fún gbogbo àwọn ènìyàn. Tí ẹni yẹn bá padà wá di president, ìlú yìí máa dàrú, ìlú yìí máa bàjẹ́, Nàìjíríà máa forí ṣọpọ́n. Èdè ìgan jẹ́ kí n rí pé Nàìjíríà ti kú. Àwọn èèyàn fẹ́ dowó, wọn ò rí owó dá. Látijọ́ Monday wọn ò rówó gbà lẹ́nu ATM. Ṣé bí wọ́n ṣe ń rúùlù ìlú nìyẹn? Ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ti bàjẹ́ láàrin ìjọ Monday sí èní yìí. Ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì ló tún máa tún fọ́ láàrin èní yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. All in the name pé kò sí owó láti lè fi ṣe bísínẹ́sì. My word for you. Èmi ò delete fídíò mi. Ọ̀rọ̀ mi ò kó jẹ, nígbà tó yẹ pé Olúwa ló rán mi. Ohun tó Olúwa bá dẹ̀ rán mi, tó rán èèyàn, it is confirmed. Èmi ò wá ń predict rárá, mi ò dẹ̀ ń forecast. Olúwa ló rán mi. Ṣé o ń gbọ́ mi? Má waste ìbò ẹ fún Tinubu. Bẹ́ẹ̀ ni, kí gbogbo yín dẹ̀ jókòó ti ìbò yín pa. Ẹ jókòó ti ìbò yín pa. Bí Adeleke ṣe ṣe lọ́sùn, wá pé wọ́n jókòó ti ìbò wọn pa, ẹ jókòó ti ìbò yín pa. Ẹ wá rí, ẹ rí ẹnìkan ṣoṣo tó lè ṣokùnfà fún ìyà Nàìjíríà, òun lèmi àti ẹ. Nígbà tá ò bá ti lọ́pọlọ, tá lọ vote fún ẹni tí kò jẹ́ ká vote fún. Vote máa wá. With the look of things, you will know that they will vote. They will vote with the look of things. They will vote. I am telling you. They will vote with the look of things. You go and check it very well. They will vote. But cast your vote to the right people, not the wrong people. Not the people to jẹ́ wípé they want to take it by force. Èyí tí wọ́n wá sí Òwòrò, tí mò ń sọ pé jẹ́ǹdọ̀ wá sí Òwòrò yìí, àwọn APC ni wọ́n lọ pàdé ẹ̀ lọ́nà tí wọ́n ní wọn ò ní wọlé. Àdòyí ní Àdòyí tó rí yẹn lọ confirm ẹ̀ dáadáa. Jẹ́ǹdọ̀ fẹ́ wọ Àdòyí, Jẹ́ǹdọ̀ wú tó jáde fún gọ́vnọ̀, gọ́vnọ̀ Èkó ní under PDP. Ó fẹ́ wọ Àdòyí, àwọn APC lọ pàdé ẹ̀ lọ́nà pé kò ní wọlé pẹ̀lú ìbọn. Wọ́n yin ìbọn gidigidi gan. Ẹlẹ́fẹ́ sì wá, ṣèbẹ́yìn lẹ́lẹ́fẹ́ sì wá, ṣèbẹ́yìn tó bá ń wọn la máa dìbò fún. Ṣó wá tó pé kẹ́ máa yìnbọn ni? Ẹ̀yin lẹ́ni ẹfẹ́ sin àwa. Ṣèbẹ́yìn tó bá dé ń wọn la máa dìbò fún. Ibi tó ti máa rí wípé tó bá vóòtì fún Tinubu, tó vóòtì fún Atiku, tí ẹ bàjẹ́ nìyẹn, tí ẹ ti ta nínú ọdún 2023. Gbogbo 8 years láyé ẹ máa fi bàjẹ́. Wàá jẹ ìyà débi pé èmi tí mo pera mi ní pásọ̀ gan, mi ò ní ràn ẹ́ lọ́wọ́. Tó pé ohun tó Olúwa fi wọ̀n mi ló ń jẹ́ kí èmi pariwo. Mo ń pariwo. Kì í ṣe ti ara, tó bá jẹ́ ti ara ni. Nǹkan tí wọ́n ń ṣe mo máa bá wọn ṣe. Ṣùgbọ́n ohun tí mo sọ yìí ti ẹ̀mí ni. I am talking about the spirit. Things of the spirit. Nǹkan ẹ̀mí ni mò ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ nǹkan ẹ̀mí nù.
àwọn pastor tí wọn ò lè dájú afọ́jú, tí wọn ò lè jókòó dìde, àwọn bíi pastor Sam Olúwalọ, àwọn máa gbá tẹ̀lé lẹ́yìn, kò lè lájú afọ́jú, kò jókòó dìde, kò dẹ̀ sọ nípa nǹkan tó ń lọ ńlẹ̀ yìí. Ṣé wọ́n máa láwọn ò rí nǹkan tó ń lọ ńlẹ̀ yìí ní ẹ̀jẹ̀ ń tẹ̀lé wọn? Mi ò ní kó tẹ̀lé mi, but mo ń ṣí ẹ létí ni o. Àwọn bíi Sam Ojo, wọn ò sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, wọn ò sọ ń pa ẹ̀, ẹ̀jẹ̀ ń tẹ̀lé wọn. Ṣé ọmọ lólúwa ò fi wọ̀n wọ́n bó ti fi ń wọ̀n àwa lójoojúmọ́ ni? And you follow them. Wọn ò lájú afọ́jú, wọn ò jókòó dìde, wọ́n tún rọ̀bù yín pẹ̀lú ṣéǹjì tó kùn lọ́wọ́ yín, tó wà lọ́wọ́ yín. They are robbing you. Èmi ń dúró dè wọ́n níjọ́ tó máa pè mí lẹ́jọ́ ni. Tó bá pè mí lẹ́jọ́ máa lọ jẹ́ ẹjọ́ wọn ní court. Tó bá lájú afọ́jú, ẹ jẹ́ kó bọ́ta. Tó bá lè jí òkú dìde, ẹ jẹ́ kó bọ́ta. Èmi ò ní mò ń lájú afọ́jú, mi ò ní mò ń jí òkú dìde, ṣùgbọ́n Ọlọ́run ràn wá lọ́wọ́ nípasẹ̀ ewé àti egbò tá fi ń ṣe ọmọ aráyé lóore. Àwọn dẹ̀ ń tako ewé àti egbò yẹn pé èṣù ló ní. Ọlọ́run dẹ̀ ń sọ nínú ìwé mímọ́, nínú ìwé táwa pẹ̀lú wọn jọ ń kà, wípé òun fún wa ní ewé àti egbò fún ti ara wa ní ká lò fúnra wa. Mi ò ní sọ jù yẹn lọ lénìí. Little is enough for the wise. Cast your vote very well. Tètò bá ṣẹlẹ̀ tán. Èmi tí ó pè ń pastor gan, mi ò ní ṣàánú ẹ̀. Yeah, I'm not going to help you. I'm not going to help you. Mo máa deny yẹn ni. Yeah, kò sóhun tó lè stop ìdìbò ní Nàìjíríà. They will vote. Bí ọmọkọ́mọkọ́ bá jáde, wọ́n máa pàdánù, wọ́n pàtó, wọ́n tó gbé òkú ẹ̀ lọ. Bí ọmọkọ́mọkọ́ bá ní òun ò ní jẹ́ kí wọ́n dìbò, àwọn tí mo rí yìí tí Olúwa fi wọ́n wá yìí, pé wọn ò ní jẹ́ kí àwọn èèyàn yìí dìbò, wọ́n pàdánù, wọ́n pa, wọ́n gbé òkú ẹ̀ lọ, wọn ò ní rí òkú ẹ̀ mọ́. But the only thing náà ni pé ká fi ọgbọ́n ṣe. Ẹ dìbò fún ẹni tí Ọlọ́run fi ń wọ̀n wá. Bẹ́ẹ̀ bá ní Yorùbá nation ẹni kò ṣeé ṣe mọ́, ẹ jẹ́ ká dìbò fún ẹni tó lè ṣe, ẹni tó tún lè ṣe ní ìwọ̀nba, tára máa délé wọ́n náà wàá mọ̀ pé ó lè ṣe. Òun ni Peter Obi. Sowore ni number 1, ṣùgbọ́n wọn ò jẹ́ kí Yorùbá kan tiẹ̀ jẹ́ kó ohun tó number 1 on the list Olúwa fi wọ̀n mí nìyẹn. Number 2 òun ni Peter Obi. Wọn ò dẹ̀ ní jẹ́ kí Sowore ṣe. But Peter Obi bó ṣe ń pariwo pé Yíbò, pariwo pé Yíbò ni, ṣé Yíbò ṣe ne? Is it not a part of Nigeria? You ti máa rí wípé this country has gone for life. This country has gone for life. Is Yíbò not a part of Nigeria? If that is where you will see that this country, it is far from the truth. It's far from the truth. The people that is ruling this country, they are far from the truth. You know, mọ́tò ni mo ń bọ̀ láti ibì kan ni mo dé bí báyìí. Ṣàwárí mi ò ń ṣe lébi kan ni mi ò dówó lọ́wọ́ èèyàn. Ẹ tó bá ní mo dówó lọ́wọ́ òun, that is bóyá ó rẹ ìwé, ó rẹ dògì lọ́wọ́ mi, ó rẹ dògì, ó tán lọ́wọ́ mi, ó tán rọṣẹ, ó tán. Mi ò gbówó lọ́wọ́ èèyàn lórí nǹkan kan. Ohun tó Olúwa rán mi ni mo wá ń sọ bí màá dẹ̀ kúrò bí báyìí. I will leave here. Let's do the right thing. And the right thing is you to cast your vote, because I know they will vote and I will be president in 2023. Because sohun tó lè yẹ o. Ṣùgbọ́n tí ẹ ò bá ti fẹ́ gbé ìgbékúgbé, àṣìbí ọmọ ward, ẹ vote fún ẹni tó jẹ́ kẹ́ vote fún. Cast your vote for Peter Obi. Yíbò, it is part of this country. You can't tell us that they are not part of this country. Vote for Peter Obi. That is all. Eshegoni. Once again, my name is Baba Confirm JP. Have a nice day.